kú dédé àsìkò yìí. Mo kí ẹ̀yin olólùfẹ́ mi nílé ní oko ní ẹ̀yìn odi káàkiri àgbáyé níbikíbi tí ọwọ́jà atẹ́gùn ètò bá fẹ́ dé. Orúkọ mi ni Dr. Hafiz Abolade tí gbogbo ayé mọ̀ sí ọmọ bàbá Arámidé ní ìlú Ìnísàwé Ìmọ̀jọ. Èmi lọ́mọ akógbìórajó, ọmọ afiyẹ́rìn jẹ ẹ̀kọ́ gbóná. Èmi lẹ́mọ̀ rí, ẹ̀yin náà ni màá mọ́ wá bá. Àìrí mi mọ́, Ọlọ́run fi ṣe àdánwò. Àìnígbọ́ mi mọ́, Ọlọ́run fi ṣàdánwò fún gbogbo wa. Ojú tẹ̀ fún mi, ojú náà ní fọ́. Bẹ́ẹ̀ ni etí tí ẹ̀ fi ń gbọ́ mi, etí náà ní di. Ìbànújẹ́ ó kéré ó tóbi, kò ní wọlé báyìí ní àti yín. Bẹ́ẹ̀ ni gbogbo ayé kò nílò fún gbogbo wájú. Àní sìnkú aya, àní sìnkú ọmọ. Àníbẹ̀ ni àkọlẹ̀kọ̀. Ẹni lè tí mo mú wá fún wa lónìí, ó ní bí a ṣe ń tọ́jú àwọn ọmọdé tó jẹ́ àwọn ọmọ wa. Kódà kíní gan kò yọ àgbàlagbà sílẹ̀. Kò yọ àgbàlagbà sílẹ̀ torí pé àìsàn burúkú ni nǹkan tí mo fẹ́ mẹ́nu bà yìí. Ìkúlò òkú ò ní lu ọmọ pa lọ́wọ́ wa. Gbọ́mọgbọ́mọ kò ní gbé ọmọ lọ́wọ́ wa. Àìsàn tí ò gbóògùn, àìsàn tó ń wọ́n kí ọmọ gìrì mọ́lẹ̀ tí ó sì mẹ́mú ọmọ lọ. Ọlọ́run á yà wá kò níbi àìsàn burúkú torí pé àìsàn tí wọ́n fẹ́ mẹ́nu bà yìí ó mú ọmọdé, kódà a máa mú àgbàlagbà. Ẹ mú àgbàlagbà mi subscribe sórí ìkànnì yìí, bá mi share program yìí, ẹ bá mi like, kí ẹ comment. Ṣé a ti wá nǹkan fìdílé? Ṣé ẹ ti fìdílé nǹkan? Ẹ dákun ẹ mú gègé yín àti ìwé tí a mọ̀ sí tákàndá. Ẹ bá mi kọ àwọn nǹkan yìí sílẹ̀ torí pé yálà alọ́mọ kékeré nínú ilé, àbá àlọ́mọdé nínú ilé, agbo yìí ó yẹ kó wà nínú ilé. Àrẹ̀mọ ni gbogbo ẹni tó bá ti ń ṣiṣẹ́ àrẹ̀mọ. Ẹni pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ tẹ́lẹ̀ mọ́ mú wá àrẹ̀mọ ni. Ẹlòmíì nǹkan burúkú làwọn máa ń sọ pa ní tiwọn, bí nǹkan bá tèèyàn jẹ́. Àmọ́ lọ́dọ̀ tèmi, àìsàn kan lẹ bá fẹ́ tọ́jú ni, ẹ wá sórí ìkànnì yìí, ẹ bá òògùn ẹ̀ pàdé. Tẹ́mi máa ń pa ènìyàn ká tọ́jú ara wa nítorí pé ara ń fájò. Mo dúpẹ́ lọ́wọ́ yìí tí ẹ fún mi ní ẹ̀bùn ní ọlọ́kùnrin òjọ̀kan. Mo dúpẹ́ lọ́wọ́ yìí. Àbùdíntolókun, àbùdíntolọ́sà, ẹnu ọpẹ́ wa ò ní kan. Àníkànnì nínú iyọ̀. Wọ́n ń pe àìsàn kan ní gìrì. Ṣé a ti mọ̀? Táwọn olóyìnbó ń pè ní confusion. Gìrì yìí, tá bá ti bí ọmọ, láti bí ọmọ oṣù 4 sí 5, ó yẹ ká máa fún ọmọ ní àgbo gìrì. Ó yẹ ká máa fún ọmọ ní àgbo gìrì. Gìrì wà lára ẹ o, kò sí lára ẹ o. Ẹ yẹ ká máa fún ọmọ ní àgbo gìrì lóòrèkóòrè. Ó ti wá kéré jù ẹ̀ẹ̀kan lóṣù. Ó kéré pátápátá, àrírò ẹ̀rí ẹ̀ẹ̀kan ní oṣù ká máa fún ọmọ ní àgbo gìrì mu. Tí bá rí àgbo gìrì ó póríṣiríṣi. Ẹ jọ̀ọ́, àwọn àgbo gìrì kan wà tó jẹ́ pé ó lè rán ọmọ lọ́rùn ọ̀sán gangan. Tí wọ́n ní kẹ́ mú ewé ẹnu òbí àti bluestone. Ẹ dákun, ẹ má débi yẹn o. Ó lè àgbàlagbà nìyẹn wà fún. Ẹ má jẹ́ adébẹ̀. Ó lè pa ọmọ. Lùkúlù kò ní lu ọmọ mọ́ wa lọ́wọ́. Ẹlẹ́ni mo fẹ́ sọ̀rọ̀ nípa yìí, wọ́n ń pe kinní kan ní ọ̀gẹ̀dẹ̀ odò. Mo ti sọ rí, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n tún ń béèrè fún un. Wọ́n á ní ká lọ sórí channel wọn láwọn ò rí. Bẹ́ẹ̀ jẹ́ kí n tún wá sórí atẹ́gùn lẹ́yìn. Ẹ bá mi lọ wá ọ̀gẹ̀dẹ̀ odò níbi tó bá wà, ẹ lọ wá. Àwọn lẹ́kùlẹ́ja wọ́n ń ta ọ̀gẹ̀dẹ̀ odò yìí. Ẹ rà á, ẹ sàn nù dáadáa. Ó yẹ gé sínú odó, ẹ gún nínú odó. Tí wọ́n ti wá gún,
tó ti kúnná dáadáa, á wá fún omi ara ẹ̀, á fún omi ara ọ̀gẹ̀dẹ̀ odò yìí ni o. Ọ̀nà méjì là ń gbà lo ọ̀gẹ̀dẹ̀ odò yìí, màá mẹ́nu bà ẹlẹ́ẹ̀kejì. Ẹ má gbàgbé láti bá mi subscribe sórí ìkànnì yìí, bá mi share program yìí, ẹ bá mi like, kí ẹ comment. Ọ̀nà àkọ́kọ́ náà ni á bu ọ̀gẹ̀dẹ̀ odò yìí, á fún omi ara ẹ̀ sínú ike kan. Tó bá jẹ́ pé déédéé irú ike báyìí ni a bá fún omi ọ̀gẹ̀dẹ̀ odò, déédéé ike 75 cl báyìí ni la bá fún sí. Ẹ bá mi wá àlùbọ́sà eléwé tí a ti mọ̀, ẹ jọ àlùbọ́sà eléwé. Bá ti fún ọ̀gẹ̀dẹ̀ odò yẹn, ẹ jẹ́ ká fi àjò àbí asẹ́ là ń pè é, ẹ jẹ́ ká fi sẹ́ ẹ, ká wá da omi yẹn sínú ike. Fún ẹni tó bá nífẹ̀ẹ́ sí àwọn àgbo ní ọlọ́kan òjọ̀kan, gbogbo ẹ̀ ti wà ńlẹ̀ báyìí o. Àgbo jẹ̀díjẹ̀dí, àgbo ìdákọ́lẹ̀, àgbo alẹ́, ìwọ tí ò ń ṣe ẹ̀kan sùn lọ, àbí ìwọ tí ìyàwó rẹ̀ ń complain pé ò lè ṣe déédéé lọ́dọ̀ òun. Àgbo ti wà ńlẹ̀ o ní ọlọ́kan òjọ̀kan. A ní 1 litre, a ní 1.5 litre, a ní 2.5 litre. Kódà tẹ bá fẹ́ 5 litre, àwọn náà ni ẹ̀ ń wò yìí. Ó ti wà ńlẹ̀ ní ọlọ́kan òjọ̀kan. Àgbo jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, alẹ́, afàtọ̀, gbogbo ẹ̀ wà ńlẹ̀ ní ọlọ́kan òjọ̀kan fún àwa ọkùnrin. Fún ẹ̀yin obìnrin náà, obìnrin tí nǹkan oṣù rẹ̀ ń ṣe ségesège, ẹ lè pè wá sórí nọ́mbà yìí, ẹni tó bá nídìí àwọn product wa tí ó ti wà ńlẹ̀, 08039336675, 08039336675, tàbí 08087533584. Àwọn náà ni ẹ̀ ń wò yìí, gbogbo ẹ̀ ti wà ńlẹ̀ ní ọlọ́kan òjọ̀kan. Níbikíbi tí ẹ bá wà, àgbo yín ó kàn yín lára. Níbikíbi tí ẹ bá wà, a ní disappoint yín. Òun náà ni ẹ̀ ń wò yìí ní ọlọ́kan òjọ̀kan. Tó bá nífẹ̀ẹ́ sí ọṣẹ yìí ni à ń pè ní ọṣẹ àlùjànnú, ọṣẹ òkìtìkàtà, ọkọ amọ́nisẹ́ni, ọkọ afàìmọ́nisẹ́ni, ọkọ aṣenibánidárò. Àwọn ni ẹ̀ ń wò yìí o. Fúnra ọṣẹ yìí ni ó pa ẹdìyẹ fúnra ẹ̀. Ẹni tó bá nífẹ̀ẹ́ sí 50,000 ni. Tó bá ní ọṣẹ yìí lọ́wọ́, o lè ta eégún láyà. Ṣùgbọ́n tó bá ní ọṣẹ yìí lọ́wọ́, má dán wò. Ọṣẹ yìí, ọṣẹ tó ní agbára ni. Tó bá jẹ́ pé ìyé èèyàn ló wà nídìí ọ̀rọ̀ èèyàn tí ò fẹ́ kéèyàn lọ, kò sáà ti bá mi lo ọṣẹ yìí, ẹ fọṣẹ yìí wẹ̀. Ọṣẹ yìí ni ó pa ẹdìyẹ, ó máa mu ẹ̀jẹ̀ adìyẹ fúnra ẹ̀. Bó bá ṣe ń mu ẹ̀jẹ̀ adìyẹ náà ni ó mu ẹ̀jẹ̀ àwọn ọ̀tá wa. Ẹ tó bá ní déédéé irú ike báyìí, tó jẹ́ pé 75 cl ni a rí, tó jẹ́ pé 50 cl náà ni a rí, ẹ jẹ́ ká fún un, ká fi nǹkan tó bá mọ́ ká fi sẹ́ ẹ̀. Láwọn mi dá àlùbọ́sà eléwé ẹ̀jù sínú ẹ̀. Wọ́n pe kinní kan ní káun bílálà, ní ẹ̀ ń wò yìí. Ṣé ẹ ti rí káun bílálà káwà sí àbámọ̀ akọ̀ọ̀kan? Ẹ bá mi mú akọ̀ọ̀kan yìí tíntìní díẹ̀ bí déédéé irú eléyìí báyìí, déédéé kán báyìí, ó ní ẹ jẹ́ kí a jù sínú ẹ̀. Ẹ jẹ́ ká gbé pamọ́. Ọmọdé ló bá ní gìrì ni, síbí kékeré yẹn, síbí tí wọ́n fi ń fún wọn ní oúnjẹ yẹn, ẹ fi fún ọmọ kékeré síbí kan ó ti tó, síbí ẹyọ kan. Ẹ bá ti wá fún ọmọ yẹn ní àgbo yìí, ẹ jẹ́ ká pọ́n ọmọ yẹn ni, ẹ jẹ́ ká pọ́n sẹ́yìn, torí ọmọ yẹn ó bì. Ẹ rí gbogbo tí ò da nínú àyà rẹ̀, nínú ikùn ẹ̀, ẹ rí pé yóò bì gbogbo ẹ̀ dálẹ̀. Tó bá jẹ́ pé àgbàlagbà ló bá ní gìrì, tí wọ́n ń ta gìrì, ẹ fún ní síbí kan, ẹ fún àgbàlagbà ní síbí ìmùkọ ẹyọ kan, ó ti tó. Ẹ rí pé ẹni yẹn á bì gbogbo tí ò da nínú ara, yóò bì dànù. Ó wà fún ọmọdé, ó wà fún àgbàlagbà náà. Bí ó ṣe jẹ́ nìyẹn. Ojú tẹ̀ fún ojú náà ní fọ́, etí tí ẹ̀ fi ń gbọ́ mi sí náà ní di ìbànújẹ́ ó kéré ó tóbi. Kò ní wọlé báyìí ní àtìyín, òrògùdù ayé ò ní lù fún gbogbo àjò. Ire o, ó di kàkà náà.